àti ṣe bí Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni gbọ́. Màríà tèmi lọ́lá làárí ọmọ bàmí Sámínù Adépọ̀jù òsúnmọ́ mi níbí kọ́ ọmọ gbóhùn ẹnu mi. Ìwọ lọmọ Èrúwà odò òkó agbe dúdú orí òkèlè ọmọ àgùkọ gàgàrà tí ń kọlé Èrúwà agbe ní ń dájọ́ wọn. Ìwọ lọmọ Mùsì olómù apàrán ọmọ ọlọ́rọ̀ agogo dẹ àsìgbà àlọ́nà tòmù. Mòjésà ọmọ òkè àsàn tó ti gbolé bẹ̀rẹ̀ kò dó wá ọmọ olúmẹwàá tó níjàdẹ ọmọ alákàláwọ̀ ọ̀rọ̀kọ̀ àríbọ̀pọ̀ lọ́jà ọjà àrèlépo àwọn èèyàn ní nígbà tákà ọ̀sẹ̀ wọ̀rọ̀kọ̀ kí ni elépo yà díẹ̀ sí àyàn fún un sọ ìwọ lọmọ ojú ráfẹ́sà ẹ̀ẹ́kẹ́ òṣojo àyàn fún un sọ ọmọ bàmí Sàmínú Adépọ̀jù àti èmi Fúnkẹ́ Adépọ̀jù ìwọ lọmọ onílù kan ìlú gan ìwọ lọmọ onílù kan ìlú kan èyí tí inú gbóhùn odò mu lójúde ọba ìwọ lọmọ Mùsùlùmí olóhùn apá àrán ọmọ ọlọ́rọ̀ agogo tẹ àṣegbà lọ́nà tòmù ìwọ lọmọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù àlàrí ni ẹ mọ̀mú lọ mí ó lé mi kì í ṣẹgbẹ́ gbẹ̀ràn àkùkọ gàgàrà ló sọnù lómù tèmi lọ́lá ní ẹ mọ̀mú lọ mí ó ní bàbá ta ní ṣẹgbẹ́ gbẹ́yẹ tèmi lọ́lá làárí àánú olúwa pọ̀ ìyanu olúwa làárí ọmọ bàmí Sàmínú Adépọ̀jù Lérúwà ilé ọmọ mọ̀mí Fúnkẹ́ Adépọ̀jù ọmọ wọn nílògbò Èkìtì àyà Dámilọ́lá Musiliudeen Adébánjọ iná ọmọ wọn lágọ̀ọ́ òye ìyẹn lógùn state wá ń bí ilé ọkọ yá ilé ọkọ tó ń lọ àsàn ọlọ́wọ́ sọmọ àìkú baálẹ̀ ọ̀rọ̀ ọbọbìnrin àbíró ọbọkùnrin àbíyè àní ilé ọkọ yá kó o mórí lọ kó o sì tún mú wa lọ ìwà pẹ̀lẹ́ tó wọ ọ̀rẹ́ mọ̀ rí ọmọ Adépọ̀jù ọmọ dáadáa lámọ̀ ọ́ sí láti gbé èwe rẹ̀ ìwà pẹ̀lẹ́ là á fi ń gbélé ọkọ torí ìgbà pẹ̀lẹ́ kì í bọ́ àwọn kẹlẹ́ kì í báyà Dámilọ́lá Musiliudeen Adébánjọ iná ibi àwílàdé ọ̀rọ̀ bùsè pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó lọ́wọ́ pẹ̀lẹ́kùtù láfi ń sọkọ láyà obìnrin àmúkúrò pẹ̀lú ẹ̀fọn tó bá bà á léni ní ṣòkòtò tọ́ba àléní lókè ẹ̀pọ̀n ó ti dun àfipẹ̀ ẹlẹ́kùtù padà ńlọ́lá máa gbọ́ ọmọ bàmí Tajudeen lágọ̀ọ́ òwòye ọyẹ ẹ máa ń gbé ògbèrin ọdẹ àbẹ́ẹ̀gbèrin ọdẹ ṣẹ́gbèrin ọdẹ àbẹ́ẹ̀gbèrin ọdẹ ọyẹ ẹ máa gbé ilé oníyàwó tíyàwó ilé oníyàwó tíyàwó ilé oníyàwó tíyá. àyànfún sọ́mi tó gbọ́ ti dádì ilé oníyàwó.